yà eriwo yà ọmọ eriwo yà. àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sì pé. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dàbí ẹni wípé wọn ò sí nílànà wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe bẹ̀rẹ̀ níjọ́ pé gbogbo ayé pátá lẹ́lẹ́sìn ìbílẹ̀ láti jọ sí wa kó tó di pé ẹ̀sìn dé tí kálukú ń gbé tó wù. àwọn ni wọ́n mọ̀ nípa kí ni ti ń bẹ ní pẹ̀bí. ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ò sí nílànà ẹ̀sìn wa yìí mọ́ tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì mọ́sálásí ni ní ti ń bẹ ní pẹ̀bí ọ̀tọ̀ ni tí wọ́n fi ń pè jáde ní wà ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ sá sẹ́yìn. èrò wọn ni wípé bọ́yá ẹbọ kan bẹ́ẹ̀ tá à ń rú èrò wọn ni wípé bọ́yá àwọn gbẹ́rẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe fọ́ba. orientation ló wà ń bẹ̀ wò bàbá mi orientation ń lọ wà ní pẹ̀bí bó ni wọ́n ti jọba bó ni wọ́n ti ṣe kí làwọn nǹkan tí ń bẹ nídìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó ti yé wọn mú ṣe wíhùn ẹ̀kọ́ yìí ni àwọn àgbààgbà awo ni wọ́n ṣàlàyé ọba sì gbọ́dọ̀ mọ̀ nípa ifá ní pẹ̀bí náà ni ó ti mọ̀ oríṣiríṣi àwọn nǹkan tó wà ń bẹ ò nìyẹn nítorí tí ẹ bá ti wà ní pẹ̀bí o ọjọ́ méje tẹ́ lù àwọn babaláwo wọ́n ní láti mọ̀ wá sí nǹkan kan bẹ̀ o yọ dàbí gbà pé àbí tí ọmọ bá débẹ̀ bóyá wọn ò gbé nǹkan kan lé mi lọ́wọ́ kò sí nǹkan kan tó rí bẹ́ẹ̀ o ìyẹn ló lè mú wípé wọ́n wípé àwọn ò ṣe kíni o àwọn ò ṣe tó ti yé láàrin yẹn ẹ bá ní sún sí wọn létí bẹ́ẹ̀ èyí tó bá jẹ mọ́ ètùtù tí à á ṣe tó ti yé tí fábá wípé ká ṣe à á ṣe é. gbogbo àwọn ẹlẹ́sìn pò làwa kì í ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lè bá a gbà wípé à ń bẹ lẹ́yìn yín gbaingbain gbogbo ohun tẹ́ ẹ bá sì ṣe ọwọ́ wa àtẹsẹ̀ wa ń bẹ ń bẹ. ìkẹ́nẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba tuntun tí Elédùmarè yàn fún wa àdúpẹ́ Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó pẹ́ fún wa Àfọlábí Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ọmọ àṣẹ àìmáṣe kò ní jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run Àfọlábí Gájì báyìí àmọ̀dọ̀nà rẹ̀ Elédùmarè ò ní jí ọ fọ́ bọ́bá wa rí bẹ́ẹ̀ fún Elédùmarè yóò jí orí bẹ́ẹ̀ fún gbogbo àwa náà àsìkò rẹ̀ yóò rọ̀ lù lọ́rùn yóò tù wá lára ṣùgbọ́n gbólóhùn kan tá a fẹ́ sọ ni pé ìkíní ẹni tí ó joyè yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ọmọ Aláwìyé ni wọ́n ṣùgbọ́n wọ́n fìdí sí òkè òkun pípọ̀ kìí ṣe pé wọn ò gbélé rí wọ́n gbélé ọmọ alẹ́ sì ni wọ́n sì fìdí sí òkè òkun pípọ̀ jù ṣùgbọ́n nígbà tí a bá gorí oyè yìí àti ẹ̀ ti gúnná Ọlọ́run Elédùmarè yóò jẹ́ wọn òrùpẹ́ lókù tí a bá gorí rẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí ó dàbí ẹni pé ẹ máa pè wọ́n sí lákìyèsí kìí ṣe gbogbo ẹ̀ ni wọ́n lè rántí ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pè hàn pé ó kù báyìí mo sì gbà pé ẹni tẹ́ ẹ yàn yìí tẹ́ ẹ fi jẹ yìí wọ́n yìí ṣe létí koko ẹni tí gbọ́rọ̀ ni wọ́n ǹjẹ́ gbọ́ mi dé gbogbo bí tẹ́ ẹ báyìí tọ́ wọn sí ọ̀nà àrí ni ó máa jẹ́ Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ wọ́n kọ̀rọ̀ ẹnu ẹ̀yin náà àwa wo ẹ má gbàgbé ètò wa gbogbo ibi tó kù tọ́jẹ́ máa wo torí pé ọ̀pọ̀lọpọ̀ láti máa gbọ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ó débì ṣùgbọ́n àwa ń fọwọ́ sọ̀yà wípé Àfọlábí báyìí gbogbo ẹ̀ ló lóun ó ṣe mo sì gbà pé gbogbo ẹ̀ ni ó ṣe ẹ̀yin bàbá náà tẹ́ ẹ̀yin dàbí ẹ̀ ń pẹ̀ fún wọn Ọlọ́run ó jẹ́ ẹ pẹ́ fún wọn Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. a dúpẹ́ pé ẹ jàjàyè a dúpẹ́ pé ẹ ṣe àṣeyọrí tí àwa ń wí ni wípé ṣe mọ̀ wípé wọ́n ní ọmọ kì í bá ìpìlẹ̀ ìyá ẹ̀ kó ti aṣọ dá tá a bá fojú inú wò lẹ́nu ìgbà tèmi dáyé yìí àwọn sọ̀nsọ̀nsọ̀n tá a ti rí ẹni tó rí gbà lòbí ti bàbá wa Oyèmí tó kú bẹ́ẹ̀ ó dàbí díẹ̀ nítorí ètùtù náà ló sì mú un ṣe àṣeyọrí bàbá ò ṣe ẹlẹ́yàmẹ̀yà kò sí ẹlẹ́sìnmẹ̀sìn kankan àti gbogbo onígbàgbọ́ ni onímọ̀lé ni aláàfáà ni oní ẹlẹ́sìn ìbílẹ̀ ni kò sẹ́ni tó wípé kò ṣètò ó sì mú kí ilé ayé ọ̀rọ̀ ọlọ́run bàbá tí ń sì ń bọ̀ yìí bí n tá à ń gbọ́ ẹlẹ́sìn Kristi bí ọ̀wá ṣe ní jẹ́ kí ẹ̀sìn Kristi kó lé gbogbo yòókù lé tílù ó fi rọrùn lásìkò gba tiẹ̀ tọ́lọ́run ó fi kọ́ òun náà máa ṣe tí ó tún dáa ju bíi ti bàbá tó fi ilẹ̀ lọ ìmọ̀ràn tá a ní kí á gbà yín nù. nípa ètò ẹ̀wí bàbá
ẹ jẹ́ a fi lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ó sì gbà fún wa. Ọlọ́run nìkan ló ní gbogbo nǹkan tá à ń sọ yìí. Kódà bó bá ti dé láàárọ̀ ọ̀la ló sì sọ sí láti pé bá a ti ṣe é rèé o, bá a ti ṣe é rèé o, bá a ti ṣe é rèé o. Ìyá àyà sáàyè bí àyà àwọn Haúsá nítọ́ ìyá àyà sáàyè kí là á ṣe sí i ló sì fi tó yín létí. Ṣùgbọ́n pé àlè sọdún ìbílẹ̀ o ẹ jẹ́ ká pé capital no. Orúkọ mi ni àgbà oyè olóyè Àlàó Ọpẹ́yẹmí Fámákindé Àràbáwo tilẹ̀ Ògbómọ̀ṣọ́. A wá kí bàbá wa Mọ́gàjí ìdílé Ọláoyè tí ọba ti náà ìdílé wọn jáde tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba Ògbómọ̀ṣọ́. A wá kí wọn. Ohun ojú tá a fi wò náà ni àwọn ọ̀rọ̀ tá a ti sọ nínú ilé nìsín. A fẹ́ Ghandi. Ìdí tí a fi fẹ́ Ghandi ni wípé ìdílé ọba ó dá dúró, ìdílé olóyè ó dá dúró. Tó bá jẹ́ wípé nínú ìdílé ọba tó bá ṣe wípé mùsùlùmí ni a bá fà kalẹ̀ tí ń bẹ́ẹ̀ tó jẹ́ pẹ́sìn ẹ̀ ní í ṣe, ó di dandan ká tẹ́wọ́ gbà. Tiwa ni wípé ìṣẹ̀ṣe tiwa kó má parun àti gbogbo ẹ̀sìn yòókù náà. Ìdí tí a fi fọwọ́ sí Ghandi ò nìyẹn. A ti béèrè wọ́n sì ti gbà wípé gbogbo nǹkan tó jẹ́sẹ̀ ṣe pátá gbogbo ẹ̀ náà ni ó máa ṣe. Níwọ̀n bá àgbà tí ó sì ti máa ṣe fẹ́nu wa kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí. Prince Dr. Mabinuri Adémọ́lá Ọlátẹ́jú Àjànàkú Ọ̀rúnmìlà chairman Ìṣẹ̀ṣe Ọ̀yọ́ state. Tá a rí sọ sí o pọ̀ jù pé àdúrà lókù tá a máa fi ran Ghandi lọ́wọ́ Àfọlábí torí pé Ọlọ́run ló yàn. Àwa yìí ti rí tẹ́lẹ̀ nígbà wọ́n ti ń yípo lábẹ́nú lọ́tún lósì àti gbà wípé ẹni tí ó tún Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ state àti Nàìjíríà sí ni. A lè mọ wípé nítorí pé ó jẹ́ Christian tàbá kan ṣùgbọ́n tó jẹ́ mọ́ pé kò gbọ́dọ̀ yọ ẹ̀sìn kankan lẹ̀. Àwa ti gbọ́yún lábẹ́nú tẹ́lẹ̀ àì ti béèrè ó ti dàbí ẹni pé ó ti sọ ẹni tó ìtún jẹ́ Mọ́gàjí Ọláoyè náà ti tún sọ wípé gbogbo ẹ̀sìn tá a wí pátápátá kò ní yọ ọ̀kankan lẹ̀. La fi sọ fún wọn pé níbi tó bá kù sí wípé òkè òkun làwọn gbé dàgbà. Wọ́n gbé Ògbómọ̀ṣọ́ rí ṣùgbọ́n wọ́n pẹ́ lókè òkun pé gbogbo ibi tó bá kù sí fún ọmọ ọ̀ràn létí. Ṣùgbọ́n mo ti gbà pé Àfọlábí náà Ghandi ta tọ́lọ́run yàn gẹ́gẹ́ bí ọba yìí kìí ṣe ẹni tó dàbí ẹni pé yóò po ohun ọ̀gbọ́ ohun tí à ń wí tàbí ìmọ̀ràn tí wọ́n bá dá. Gbogbo ìmọ̀ràn tí wọ́n bá dá yìí mo gbà pé kò ní kọ̀ sí kan yóò sì máa lọ. Mo wá gbà pé Ọlọ́run Elédùmarè yóò tì í lẹ́yìn, Ọlọ́run ní tì í lójú. Lágbára Ọlọ́run ọgbọ́n ìmọ̀ òye tí ó fi máa darí Ògbómọ̀ṣọ́ Elédùmarè yóò fi fún un. Ṣùgbọ́n kọ́ mọ́ gbàgbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ o. Orúkọ mi ni Chief Àkànmú Ọláyíwọlá Aṣíwájú Awo ìlú Ògbómọ̀ṣọ́. Ìmọ̀ràn tó wà náà ni àti bá Mogaji Soun. Àdúrà ni kọ́lọ́run ojégbà rẹ̀ ó tù wàhálà kí àríbá ti ṣe kárọ̀nà gbígbà kí ìlú Ògbómọ̀ṣọ́ yìí kọ́lọ́run má jẹ́ ó dàrú kí àárín àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kó má dàrú. Àgbọ́yé tí ń bẹ láàrin àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta kọ́lọ́run má jẹ́ ó dàrú. Ọládẹ̀jọ Àlàmú Akọ́dá Awo tìlú Ògbómọ̀ṣọ́. Ẹni tí a rí sí ni pé ọpẹ́ la rí bú Ọlọ́run jẹ́ ó dáa. Inú ilé kọ̀ọ̀kan nìsín kò sí ilé tí ò sí gbàgbọ́ ńbẹ̀ ṣùgbọ́n kó lè bá a dá ní tiwa tá à ń mójútó bá a bá dá fábà ẹ̀ nìsín a ní béèrè pé ǹjẹ́ lágbájá òkú bí bóun ni ó ṣe dáa fún un lábéèrè. Ẹni tí ò lówó ìfọ́ òṣè ẹni tí ò láya ẹni tí ò rẹ́mọ kí ilé ayé ó lè dáa ní tìyàwó.